sórí mi ta wà yìí kí ni mo ti ẹ̀fẹ́ sọ. ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa. kò sẹ́ni tó wà láyé tí èmi lẹ́yìn tó fẹ́ dọ̀kàn nínú. yàtọ̀ sí máa fẹ́ ọjọ́ kọ̀wọ̀ tó fẹ́ àlejò. ẹjọ́ bá fẹ́ràn bàbá wa bá dé sí ọ̀jà àjàkẹ́ bá pariwo kábíyèsí ká gbọ́. ṣé kò sẹ́ni tó fẹ́ràn kábíyèsí ló wà lórí mi? ẹ bá pariwo kábíyèsí ká gbọ́. mo tuntun kábíyèsí kí gbogbo lọ́ba lọ́ba tí ń bẹ̀ ní kálẹ̀ mo jẹ́ yáyó kábíyèsí àpadà sí aburú èrè kan láéláé. mo fi tàwọn kábíyèsí kí gbogbo lóye tí ń bẹ̀ ní kálẹ̀ lábára ẹkú jòkó Alhaji Musa Kalamulai mo rí ẹ nínú ọgá wa ni. ẹ̀fà nǹkan mẹ́ta kan wà tó bèrè òkú náà jẹ́. agbábẹ́ ẹkú kalẹ̀ lórí ìdòwò nǹkan mẹ́ta kan wà tó bèrè òkú náà jẹ́. káyọ̀sí obìnrin òkú náà lólú. obìnrin òwúrọ̀ ní ẹgbẹ́ obìnrin òwúrọ̀ ní àsálà ẹgbẹ́ kílódé sẹ́ẹ̀rẹ́ bèrè tí bá dé olú ìdọ̀lì ènìyàn yẹn sẹ́ẹ̀rẹ́ bèrè tí bá jẹ̀gbẹ́ obìnrin tí bá jẹ̀gbẹ́ ẹ̀rẹ́ tí mọ̀ ògbòdì ẹ̀ sàn sẹ́ẹ̀rẹ́